Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti tẹ́ tí ń gbọ́ wa. This is CrossBlogX TV. Don't forget to subscribe, like and share. Àṣírí wa ti tú báyìí o. Ìdí tí àwọn ará Ìlọrin tó ń ṣe dìde ogun sí olóyè Sunday Igboho, àṣírí ti tú báyìí. Bàbá Kọ́lá Olóòtú tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ìgbésẹ̀ tí Sunday Igboho gbé lọ sí ìlú Ìlọrin. Wọ́n ní lálákọ̀ọ́kọ́ ó yẹ kó ya ilé ọba Ìlọrin láti lọ túbá ń bẹ̀. Number 1, wọ́n ní kò débẹ̀. Wọ́n ní ìlú kan wà tí wọ́n lọ ọwọ́ onírè, ibi tí gbogbo àwọn aráàlú tí gbogbo wọn ti sá lọ tí wọ́n fi ìlú sílẹ̀. Kò sí ìlú náà, àwọn èèyàn wa náà lọ́wọ́ yìí, gbogbo igbó náà ló ti kún ilé. Kò sẹ́ni kankan nílùú mọ́ o, kò sí anybody nílùú mọ́. Ọwọ́ onírè òun náà ni ẹ̀ ń wò yìí lójú amóhùnmáwòrán. Lórí ọ̀rọ̀ bí bandit ṣe ní wọ́n lára, wọ́n ní eléyìí ni àwọn ìjọba gan wọ́n fẹ́ kí àwọn èèyàn rí pé odidi ìlú kan ti di ahoro. Kò dẹ́ ṣe ìlú kan bẹ́ẹ̀, wọ́n ní ìlú kan bí ìlú méjì bí ìlú mẹ́ta bẹ́ẹ̀ ló ti di ahoro. Wọ́n ní gbogbo eléyìí ni wọ́n bò mọ́lẹ̀, bọ́ọ̀dì wọ́n ní òní gbogbo ẹ̀ ni wọ́n gbé sórí Facebook. Wọ́n ní nǹkan tó fà á tí ìjọba gan ṣe ń bínú sí Sunday Igboho ni ẹ̀ pàápàá jùlọ. Wọ́n tún ní àwọn kan wà tí wọ́n dìde tán ní ẹ̀sìn ìbílẹ̀ ni Sunday fẹ́ gbé wa o, pé ìṣẹ̀ṣe ni Sunday fẹ́ gbé wa sí ìlú Ìlọrin. Ẹ wo ẹ wá nǹkan fìdílé nǹkan. Bàbá Kọ́lá Olóòtú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí àwọn ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́, ṣé tí ìlú yìí bá di ahoro, ṣé ó jẹ́ kán máa pariwo síta, kán máa bò ó mọ́ra, káwọn èèyàn máa sunkún in silent, àbí kò jẹ́ kán pariwo síta? Ṣé tí wọ́n bá lọ bá ń bẹ̀ lóòótọ́, tí wọ́n ní ìjòyè ń bẹ̀ lóòótọ́, tí wọ́n ní gọ́fúnà tó ń ṣe ìlú yẹn lóòótọ́, ṣó lè wò títí kí èèwọ̀ community di ahoro kán dẹ̀ máa bò ó mọ́ra, wọ́n dẹ̀ ń gba location àdèlà ń gbé ní ìlú kan náà? Ẹ wo bàbá yìí tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹ wá nǹkan fìdílé ẹja àjọgbọ́ lẹ́nu Bàbá Kọ́lá Olóòtú. Wọ́n tú oríṣiríṣi àṣírí ọ̀rọ̀ ìdí tí wọ́n yẹ gbógun ti olóyè Sunday Igboho, ẹja àjọgbọ́. Kí ni Sunday Igboho ṣe tí a ní ọmọ padà wá sí Kwara mọ́? Wọ́n nígbà tí Sunday Igboho wọ Kwara táwọn èèyàn tẹ̀lé lẹ́yìn, wọ́n ní kàkà kọ́kọ́kọ́ gbalé Sùlù Gàmbàrí ọba ìlú Ìlọrin lọ pé kọ́ lọ rèé kí ọlọ́lá ọba ìlú Ìlọrin pé mo wá sí Ìlọrin, pé kò gbábẹ́ lọ ní. Ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ni wípé àwọn kan tún rìkọ́ọ̀dù láwọn ìlú tó tú, wọ́n ní ẹ wá gbé live nínú àwọn nǹkan tíjọba ń fi pamọ́ tí wọn ò fẹ́ káráyé orí lórí Facebook pé ṣèlú èyí sì níjọba sá. Wọn láwọn èèyàn wá ń kọ́mẹ̀ntì sórí ẹ̀. Ìyẹn jẹ́ ń tọ́ ba ìjọba lọ́kàn jẹ́ pé bẹ́ẹ̀ bá lẹ̀ fẹ́ hẹ̀pù wa, sẹ́lẹ̀yìn ò lè máa instigate àwọn aráàlú sí wa. Àti pé àwọn kan tún lọ́ọ́ parọ́ wípé Sunday Igboho akatakítí ẹ̀sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣe ní ń gbé bọ̀ ó ti fẹ́ kó gbogbo àwọn ọmọ mùsùlùmí àtàwọn ọmọ oní ẹlẹ́sìn sínú ẹ̀sìn ṣẹ̀ṣe o. Wọ́n ní nǹkan tí ó wá ṣe ni pé ó fẹ́ tọ̀nù ìlú Ìlọrin sí ìlú àwọn oníṣẹ̀ṣe. Àti pé tẹ́ ẹ̀ bá gbàgbé látàyé Àfọ̀njá ìní ogún mi ọ̀tẹ̀mí ti wà ńlẹ̀ tí wọ́n sọ wípé ọba ni ẹ máa jẹ́ ńlọrin láyé Àfọ̀njá. Nígbà tí wọ́n ṣẹ́gun Àfọ̀njá tán ló di wípé wọ́n ń jẹ ẹ́míà nílọrin. Wọ́n láwọn ọ̀fẹ́ nǹkan tí wọ́n pè wọ́n dé wọ́n wá gbà jọba pé wọ́n fẹ́ máa jọba dípò ẹ̀míà táwọn ń jẹ. Àwọn ẹgbẹ́ aṣojú lọ́ọ̀yà kan ní ẹ dìde, àwọn míín sì ti ń takò wọ́n, àwọn aráàlú ti ń takò wọ́n pé ẹ má jẹ́ yàyọ́ jẹ wá gbé. Nígbà mo fọ̀rọ̀ wá Sunday lẹ́nu wò, ó ní ìrù ẹkùn, ó ní security outfit ni, ó ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn, ó ní mùsùlùmí wà nínú àwọn tó ń hùwà iṣẹ́ ẹbí, kìrìsìtẹ́nì wà ńbẹ̀, oníṣẹ̀ṣe ń ṣiṣẹ́ ẹbí, pé èèyàn lèèyàn máa jẹ́, pé gbogbo ẹni tó bá jẹ́ oníṣẹ́ ẹbí ó ní ìrù ẹkùn wá láti wá flush out. Àwọn ọba tẹ̀sìn wá o, wọ́n ní kò sì sí ntọ́kàn wọn pẹ̀lú pé àwa jọba wa fọba kan jẹ nílọrin. Àwọn wá láti wá tún lù tòní, àwọn ọ̀wá domi àlàáfíà lúrú pé nítorí ìdí eléyìí kí bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin kí wọ́n fẹ̀mí wọn balẹ̀ o. Ìjọ táwọn wá ọ̀nà táwọn fẹ́ lọ́pọ̀ bí wọ́n sì ṣe ń dá wọn dúró lọ́tún lósì. Ó jẹ́ kílẹ̀ ó ṣú káwọn ó tó parí, àwọn sì tún lápọ̀mẹ́ǹtì mi káwọn ó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ rárá. Àwọn ọ̀bọ̀ ọlọ́lá ìlú Ìlọrin àwọn bá wọn ṣe mítìnì, àwọn ó sì bá wọn sọ̀rọ̀. Tí wọn ò bá fẹ́, àwọn ò lè mú ìlú wọn ń túláàsì bí ọlọ́lá ọba ìlú Ìlọrin lónìí ìlú wọn. Àwọn ò lè mú wọn ń túláàsì, àwọn ò sì wá jàjà ẹ̀sìn, àwọn ò sì wá jagun, àwọn ò sì wá fi nǹkan kan lọ́lẹ̀ kọjá wípé kálàáfíà ó jọba. Bí gbogbo Òkè Ògùn ṣe rọ̀ṣọ̀mù tí ò sí ogún mi àbọ̀ tẹ̀mí, bẹ́ẹ̀ làwọn fẹ́ kí gbogbo Nàìjíríà wọn South West tí wọ́n gbé láwọn lọ kọ́rọ̀ sọ̀mù. Wọ́n wá pe Sunday lémi kan òun kan, mo ní wo bí o èé ṣe tí wọ́n kì í rí ajá nínú mọ́ṣáláṣí. Ó lémi náà ní kí n ṣàlàyé. Mo ní ajá, ó sọ wípé àwọn ará mọ́ṣáláṣí ò fẹ́ràn bàbá òun. Bàbá ajá sì ti sọ fọ́mọ rẹ̀
kó tó kú wípé má dé mọ́sálásí o, mọ́sálásí ìṣẹ̀lẹ̀ ajá o, ibi wọ́n bá ti fẹ́ ni làámọ̀ dé. àdún àwọn ọmọ ìyá rẹ ti ń bẹ́ẹ̀ ní í ṣe ọ́, táwọn ará rẹ̀ bá láwọn ọ̀fẹ́ ọ̀ ń bẹ̀, má fi túláàsì lọ o, torí ogun lé tọ́ba papọ̀ mọ́ tìta ewu ńlá ni o. Sunday Igboho ní kò ní í séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o, àfà ìdùn ọbẹ̀. mo tún ní kó wò mí wò, mo ní nínú ìmọ̀ àtọ́gbọ́n ìjìnlẹ̀ àtàdíìsì tí mo kọ́ òun ni wípé ẹyẹ lékelèké kì í dá máa dá jẹ́ ńlẹ̀ẹ́lẹ̀, orí màálù ní máa bà á sí tí fi máa jẹ. mo ní wá bi lékelèké léèrè wípé ajagun ńlá ilẹ̀ Yorùbá kí ló dé tí lékelèké fi ń jẹ lẹ́yìn màálù. ó ní bàbá Ọlọ́run ó jẹ pẹ́ fún wa, ẹ láàrán mi bí bàtà ṣe é dún lóòkù. mo ní lékelèké tí ń jẹ lẹ́yìn màálù, èyí tí ń jẹ lẹ́yìn màálù ó lè rí jẹ ńlẹ̀ẹ́lẹ̀, ṣùgbọ́n lékelèké lọ ẹsẹ̀ ara rẹ̀ mọ́ màálù. bá ọ bá fẹ́ yìnbọn mọ́ lékelèké tó o bá múra dáadáa tí ìbọn bá ta jó màálù ó ń tọ̀ wọ́n jẹ gbèsè o, Fúlàní ò ní jẹ́ ọ lọ. ó ní bàbá àgbà, mo ní o ti mú yùn àṣẹ eléyìí o ti mú ṣẹ. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo sọ pé ẹsẹ̀ rẹ ti ń rìn lọ́ọ́ máwọn tí ẹsẹ̀ wọn bá kí nínú òṣèlú. mo ló sì ti lọ ẹsẹ̀ mọ́ wọn l'Àbújá, ọlọ́sẹ̀ máa rẹ ọlọ́sẹ̀ mọ́lúbàdàn àti gbogbo àwọn ọba tó lókìkí ńlẹ̀ Yorùbá yóò ti dúró bá wọn. ibi wọn bá fẹ́ ni là á lọ o. gbogbo ariwo tí wọn bá lè pa láti Kwara mọ́ sọ fún wọn pé kí wọ́n lọ bá bàbá wọn lọ́lá ọba àlú Ìlọrin. wípé tí wọn bá kọ́kọ́ bẹ bàbá wọn lọ́lá ọba àlú Ìlọrin kí wọ́n wá pè ọ́ lẹ́yìn ìgbà náà pé ọ́ dá wọn lóhùn. kò tí ì síbì kan tí wọ́n ti sọ wípé bàbá Emir lọ sọ pé kí Sunday ọmọ wa ẹ mọ́ sí mi gbọ́. ṣùgbọ́n a rí lọ́ọ̀yà kan tí ń lérí léka pé àwọn ògbégbèsè tó lágbára. Ìlọrin tẹ̀sí ń wíhun béèyàn bá ṣe yé bálabàla òkè kúra bẹ̀ pàápàá. wọ́n ti máa wọn méjì kan lọ òkè kúra lójú mi tó dàbí ìgbà téèyàn bá ń wo fíìmù. nígbà wọ́n gbé ta lọ lọ́run lọ òkè kúra ìgbà téèyàn ń wo fíìmù lórí. níjọ́ wọ́n gbé Kaola náà lọ òkè kúra. Alájà Kaola ó ju fíìmù lọ. mo mọ̀ pé ẹni ó lẹ́rù lọ́lẹ́rù. ẹni ó là Àbújá ló lòkè kúra. ṣùgbọ́n àìfagídí hẹ́ẹ̀pù èèyàn. Ọlọ́run gbé fún ọ, Ọlọ́run gbọ́lá fún ọ Sunday, Ọlọ́run gbé àsìkò yìí fún ọmọ Adéẹmọ. òun lo dáúlà ó sì ń rí dáúlà náà lò púpọ̀. tá a bá sì ń sọ̀rọ̀ nípa dáúlà kò sí jagunjagun kan tó lọ sí Kwara tó lọ tí ọbọ̀ ní fíniládì ẹ̀bù oko ìmọ̀. lẹ́yìn ikú Àfọ̀njá àwọn tó lọ Kwara ń gbà yẹn ogun Ìjàyè ló lè ròyìn ogun Ògúnmọ́lá o. ọwọ́ lọ fíní ọbọ̀ fíní ìbádìí ẹ ti soko ìmọ̀ ọbọ̀ ká kí ọ ká yàn. wá ìpẹ́ fíìmù náà lọ ń ya actor ni ọ. mo sì yìn àwọn director tí wọ́n ń bọ̀ direct fíìmù ọ̀hún. mo yìn àwọn producer tí wọ́n kó àwọn nǹkan àbíjà tẹ̀lé ọ. torí bí èèyàn ọba ya fíìmù wọ́n fẹ́ nìkan ṣe actor wọ́n l'actor àwọn kan jẹ́ producer. ìjọba àpapọ̀ ní producer àwọn ní produce ẹ̀. ọlọ́pàá àti sọ́jà DSS àwọn ní director tí ń direct fíìmù ẹ̀. ńgbà ẹ bá direct gbogbo ẹ̀ tán ẹ wàá gbé wájú mi. bàbá ń bàdàn èmi ni editor tí wọ́n bá yín gé kí n tó jù afẹ́fẹ́. báyẹ̀ ṣe ń fẹ́ owó tí wọ́n ń fẹ́ ọmọ tuntun ni à ń fẹ́ ti Sunday Igboho ní Kwara. tomijé ojú gbogbo àwọn lókọ káàkiri àgbálá ayé tí wọ́n wà nílùú òyìnbó. ìyẹn sọ wípé kí Sunday ọmọ dáhùn o. ṣùgbọ́n tí wọ́n ní ẹ̀wì ń tèmi ni wípé a kì í fi tú láàsì. nítorí fẹ́ ṣe o ti ṣe Ọlọ́run ti gbà fọ́ o ti fi ìró ẹkùn o ti fi lọ́lẹ̀ ń Kwara. wọ́n mọ̀ ṣe mítìnì wọn lọ. ẹ bá fẹ́ ṣe mítìnì àpapọ̀.